Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn òṣèré Yorùbá obìnrin 10 tí wọ́n mọra mú jù. Ẹni kẹwàá tó jẹ́ number 10 Bíọ́dún Òkèowó tí gbogbo wa mọ̀ sí ọmọ bọ̀tí. Àwa náà mọ̀ pé ìyá wa wọ́n mọra mú gan lórí location ní anywhere ni o, wọ́n máa ń wà ńbẹ̀ ni. Number 9 òun ni Mide Martins, aya bàbá wa Hafiz Ọwọ́. Ìyá wa náà àwọn náà ń gbẹ̀yìn pé ká múra pé kí everything kó dán mọ́rán kó máa lọ sẹ́ńpẹ́. Ìyá wa náà gbẹ̀yìn. Number 8 Yetunde Barnabas. Yetunde Barnabas náà òun náà gbẹ̀yìn o nínú pé ká show fashion pé ká ṣoge ká mọra mú dáadáa. Yetunde Barnabas náà òun náà àwọn náà gbẹ̀yìn. Number 7 òun ni Ẹniọlá Àjàó, ọmọ studenti Ọdúnládé Adékọ́lá. Ìyá wa náà àwọn náà mọra mú gan pé bóyá location wọ́n fẹ́ lọ sí òde ni wọ́n lọ location ni àbọ̀n ṣe. Ìyá wa náà gbẹ̀yìn rárá. Ẹniọlá Àjàó àwọn ni number 7. Number 6 tí wọ́n mọra mú jù òun ni Àdùnní Adé, màmá wa tó yẹ pé bàbá wọn ọmọ Yorùbá ni, ìyá wọn òyìnbó ni tí wọ́n wá láti Germany. Àdùnní Adé náà àwọn náà gbẹ̀yìn nínú pé ká múra ká ṣoge, àwọn náà gbẹ̀yìn rárá, àwọn ni number 6. Number 5 òun ni ìyá wa Tóyìn Abraham, mọ́mì Ire Olúwa náà bó ti yẹ pé àwọn náà tẹ̀ máa ń sọ́ngbà mímọ̀ pé àwọn ọ̀mọ́ra mú bẹ́ẹ̀ náà àwọn náà sì try, àwọn náà sì wà lára àwọn tẹ́ pé ń pé bí ẹrí wọn lóde ni àbí wọ́n ń jáde ní àbí ṣe kíní kan ni. Ìyá Ire náà wọ́n gbẹ̀yìn, aya wa ní Ògbómọ̀ṣọ́, mọ́mì Ire àwọn náà mú number 5. Number 4 òun ni ìyàwó Alhaji Mobímpé náà àwọn náà ìyá àbẹ́ta wa àwọn náà gbẹ̀yìn o, àwọn náà wà lára àwọn tí wọ́n mọra mú tẹ́ pé tẹ́ bá rí wọn tó bá múra báyìí ẹ̀yin kan tún máa wò pé ọmọ arábìnrin wọn rẹwà gan o. Number 3 tó jẹ́ ìkẹta òun ni màmá wa ìyá àbèjì Fúnkẹ́ Akíndélé. Màmá wa Fúnkẹ́ Akíndélé náà tó wá jẹ́ pé lórí pé ká múra ká ṣoge ká ṣe gbogbo àwọn náà gbẹ̀yìn o, ọ̀gá náà làwọn náà, àwọn ni wọ́n mú igbá kẹta number 3 nínú list titi wa. Number 2 tó jẹ́ ìkejì òun ni ìyá wa Mercy Àyégbé. Ṣe rí ìyá wa yìí tó wá lè fún wọn ní pé ká ṣoge, ní pé kò sí anywhere, kò bá jẹ́ location ni o, kò bá jẹ́ ní wọ́n lọ party ni o, kò bá anywhere. Màmá wa Mercy Àyégbé wọn gbẹ̀yìn o ní pé ká fún wọn jẹ ká ní fashion. Màmá wa orí wọn wà ń bẹ gan. Tó jẹ́ àkọ́kọ́ ká tó sọ ẹni tó jẹ́ àkọ́kọ́, orúkọ mi ni Tàmẹ́dù fún òṣèré àtolórin Yorùbá. So number 1 wa òun náà ni ìyá wa Ìyábọ̀ Òjó, Queen Mother. Lórí fashion ni o, anywhere ni o, kò sí anybody tí ó mọ̀ pé ìyá wa yìí àwọn ni number 1 as in mọ́mì Grandma Rakim, ìyá Priscilla. Lórí fashion o anything o ọmọ agbé fún wọn tó á lè o, àwọn ni number 1 wà fún list titi wa. Tẹ́yìn bá dẹ̀ fi ipò kè bóyá àwọn list yẹn bóyá ìtẹ́kọ́ wà number 1 kọ́ lọ́rùn ànàbà àbí tó wà number 10 ẹ fi sí comment section ẹ jẹ́ ká mọ̀. Ẹ ṣé.